Pastor E.A. Adeboye. Pastor E.A. Adeboye. Pastor Enoch Adeboye. The Redeemed Christian Church of God pastor. Now, I accept you as a man of God. Because of what you say about that boy that abusing you, that they should release him. Now you are a man of God. Bíbélì sọ wípé nípa èso wọn la máa fi mọ̀ wọ́n, nípa ẹ̀wà wọn la máa fi dá wọn lẹ́jọ́. Ẹ tẹ̀lé nǹkan tó wà nínú Bíbélì. Nǹkan tó wà nínú ìwé Matthew chapter 5 verse 11 to 12. I read. Alábùkún ni fún ẹ̀yin nígbà tí wọ́n bá ń kẹ́gàn yín, tí wọ́n bá ń ṣe inúnibíni sí yín, tí wọ́n bá sì ń fi èké sọ̀rọ̀ búburú gbogbo sí yín nítorí èmi. Ẹ máa yọ̀ kí ẹ̀yin kí ó sì máa fò fún ayọ̀, nítorí èrè yín pọ̀ ní ọ̀run. Bẹ́ẹ̀ ni wọ́n sá ṣe inúnibíni sí àwọn wòlíì tí ó wà síwájú yín. Ẹ mú ìlérí yìí ṣẹ. Ọ̀rọ̀ tó wà ní Bíbélì ẹ mú ṣẹ. Ẹ sọ fún gbogbo àgbáyé pé èèyàn Ọlọ́run ni yín. Ẹ̀mí yín máa gùn. Gbogbo ilé tó kù tẹ́ fẹ́ lò nígbésí ayé yín àlàáfíà lẹ máa fi lò. Ọlọ́run ti test yín o. Ọlọ́run ti dán yín wò. Ẹ dẹ̀ ti pass àdánwò náà. Now you're free to go. I greet you once again, Pastor Adeboye. Congratulations. Because testing ńlá lọ́lọ́run gbé sí yín níwájú, ẹ dẹ̀ pass yẹ. Torí arákùnrin yẹn kéré sí yín púpọ̀, ẹ lè yá mọ́gbẹ́. Ẹ dẹ̀ ní pẹ̀lú gbogbo ìbúbú tó ń bú yẹn ní kán lọ fi sílẹ̀. From today, I accept you as a man of God. Because of that humanity, because of that behaviors. Anywhere, anybody tó bá sọ̀rọ̀ against yín ní Nàìjíríà tí bá gbọ́ olùgbàdì ayé. You are a man of God because of this one behaviors. And I greet you, congratulations for these behaviors. God bless Pastor Adeboye. God bless all the redeemed member. My name is King Solomon, the man of truth. Bye for now. Tọ́ ẹ̀yin èèyàn wa, ẹ ti wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé ìparí. Mo lérò pé ẹ ti wò ó, mo dẹ̀ nígbàgbọ́ wípé ẹ ti wò ó. Ìjẹ́ ẹ lérò wípé nǹkan tí Ọba Solomon sọ nípa Pastor Adeboye ṣé òótọ́ ni, àti wípé ìjẹ́ ó yẹ kí arákùnrin ọ̀hún kí ó lọ scot free. Arákùnrin tí ó bú Pastor Adeboye tí àwọn ọlọ́pàá mú, ìjẹ́ ó yẹ kí arákùnrin ọ̀hún lọ scot free. Ṣé ó yẹ kí wọ́n fi ìyà tó tọ́ àti ìyà tó yẹ ṣé ó yẹ kí wọ́n fi jẹ arákùnrin ọ̀hún? Kọ́tẹ̀yìn bá lérò, àti pàápàá àwọn tí ó jẹ́ pásítọ̀ ṣọ́ọ̀ṣì Adébóyè tí ẹ jẹ́ olólùfẹ́ wa lórí ètò wa níbí, ẹ gbìyànjú láti tẹ nǹkan tí ẹ bá lérò, ẹ tẹ̀ sí comment section ká lè sọ̀rọ̀ nípa rẹ̀. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lójú gbogbo ọ máa rí, ó tún dọjọ́ mi ọjọ́ rí, ó dìgbà.